A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àpapọ̀ gómìnà 11 láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ni wọ́n ti kàn sí ilé-ẹjọ́ tó ga jùlọ láti tako agbára tí Ààrẹ Bọ́lá Tinubu ní láti jáwé gbélé-ẹ̀ fún gómìnà adìbòyàn lábẹ́ ìṣèjọba tiwantiwa. Bákan náà ni ẹ̀sùn tí wọ́n pè yìí tako ìkéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Adarí ìròyìn fún ilé-ẹjọ́ gíga Dókítà Festus Akande ni ó fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀. Ọjọ́ 18 oṣù kẹta ni Ààrẹ Tinubu kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers bí ó ti jáwé gbélé-ẹ̀ fún gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ Ìyáàfin Ngozi Odù àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ fún oṣù 6 àkọ́kọ́. Lẹ́yìn èyí ni ààrẹ yan Vice Admiral Ibokete Ibas gẹ́gẹ́ bí alákòóso sole administrator láti mójútó ìpínlẹ̀ fún àkókò tí gómìnà yóò fi máa rọ́kúnlé. Bẹ́ẹ̀ ni ilé aṣòfin ìgbìmọ̀ ìjọba àpapọ̀ ṣe àtìlẹ́yìn fún ààrẹ lórí ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n àwọn tínú ń bí lórí ìgbésẹ̀ ààrẹ tako ọ̀kan lára wọn ni wọ́n kàn sí ilé-ẹjọ́ lórí bí wọ́n ṣe jáwé gbélé-ẹ̀ fún gómìnà, ìkéde ìlú òfararọ àti yíyan alákòóso mìíràn fún ìpínlẹ̀. Wọ́n ní kí ilé-ẹjọ́ sọ bí ààrẹ bá ní agbára àti jáwé gbélé-ẹ̀ fún gómìnà adìbòyàn. Wọ́n ní kí ilé-ẹjọ́ sọ bí ìgbésẹ̀ ààrẹ bá lọ pẹ̀lú ìlànà òfin ọdún 1999. Nípasẹ̀ agbẹjọ́rò fún ìpínlẹ̀ ni àwọn gómìnà 11 yìí fi pe ẹ̀sùn sí ilé-ẹjọ́. Lára àwọn ìpínlẹ̀ tí ó pe ẹ̀sùn láti rí Adamawa, Enugu, Ọ̀ṣun, Ọ̀yọ́, Bauchi, Akwa Ibom, Plateau, Delta, Taraba, Zamfara àti Bayelsa. Èyí ń wáyé bí alákòóso ìpínlẹ̀ Rivers ajagun-fẹ̀yìntì Ibas ṣe bu ọwọ́ lu ìyànsípò alákòóso fún ìjọba ìbílẹ̀ 23 tí ó wà ní ìpínlẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé láì tí pé wákàtí 24 tí ilé-ẹjọ́ gíga tí ó fìkàlẹ̀ sí ìlú Port Harcourt ṣe ìdáwọ́kọ̀ fún un láti má yan alákòóso fún ìjọba ìbílẹ̀ council. Ṣùgbọ́n Ibas tún yan àgbékalẹ̀ òfin fún àjọ ìjọba Commission àti parastatals tí ó ti kọ́kọ́ jáwé gbélé-ẹ̀ fún. Wọ́n ṣe àfihàn ìgbésẹ̀ yìí nínú àtẹ̀jáde akọ̀wé ìjọba Akàwégboyè Ibibia Worika tí ó jáde lówùúrọ̀ òní Ọjọ́rú. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìyànsípò wọ̀nyí fẹsẹ̀ múlẹ̀ lójú ẹsẹ̀. Bí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ tí ó kọjá ni Ibas jáwé gbélé-ẹ̀ fún gbogbo àwọn adarí ilé-iṣẹ́, ẹ̀ka àti àjọ ìjọba. Nínú ìgbésẹ̀ mìíràn ni Ibas ti wọ́gi lé gbogbo iṣẹ́ ojú ọ̀nà wọn pending procurement. Ó ní èyí ṣe pàtàkì lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ àti àìsí ìlànà òfin lákòókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè NLC ti darí àwọn ọmọ ẹgbẹ́ wọn láti gba ìṣàkóso gbogbo ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú Labour jákèjádò orílẹ̀-èdè lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó júwe ilé fún ààrẹ gbogboògbò ẹgbẹ́ Labour Julius Abure kúrò ní ipò ààrẹ. Nínú àtẹ̀jáde tí ààrẹ NLC Joe Ajaero bu ọwọ́ lù ni wọ́n ti darí ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC kí ó yan adarí tí yóò délé láti gba ìṣàkóso pẹ̀lú ìpàdé gbogboògbò tí ó ń bọ̀ lọ́nà. Wọ́n ní ìgbésẹ̀ tí ó bá yàtọ̀ sí èyí yóò túmọ̀ sí ìtàbùkù sí ìlànà òfin tí ẹgbẹ́ òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè kò ní fi ojú rere wò rárá. Wọ́n fi kún un wípé àwọn fi àsìkò yìí tan ẹgbẹ́ Labour, ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀ lólobó nítorí àwọn kò ní fi ààyè gba ìwàkuwà láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Julius Abure tí ó ṣe wípé ohun kan ṣoṣo tí wọ́n wúlò fún ni àgàbàgebè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti ṣe àpèjúwe ìkọlù tó ń fi gbogbo ìgbà wáyé káàkiri ìpínlẹ̀ ní èyí tí ó ní àtìlẹ́yìn sponsored genocide tí wọ́n ní lọ́kàn láti fi pa gbogbo ìlú run. Bí ó ti ṣe ẹ̀sùn wípé àwọn adàlúrú ti gbàjọba abúlé tí kò dín ní 64 níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní gómìnà Mutfwang ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìkọlù tí ó ti sọ ẹ̀mí tí ó lé láàdọ́ta légbodò tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ti di aláìnílé lórí ní ìjọba ìbílẹ̀ Bokkos àti agbègbè rẹ̀. Mutfwang ní
òun kò ní àlàyé kan ṣe ju wípé àwọn adàlúrú ni wọ́n ṣe àtìlẹ́yìn ìkọlù wọ̀nyí. Ìdí nìyí tí àwọn fi nílò ìrànlọ́wọ́ àwọn agbófinró. Agbófinró nílò láti ṣiṣẹ́ papọ̀ láti ba ìmọ̀ wọn jẹ́ kí wọ́n sì ṣe ìdánimọ̀ àwọn tí ó wà nídìí ìkọlù. Ìkéde gómìnà yìí ṣe àfihàn ìpè fún ìgbésẹ̀ oníkíákíá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti gba agbègbè wọ̀nyí padà lọ́wọ́ àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ó ti fẹ́ẹ̀ pé ọdún méjì báyìí lẹ́yìn ìṣekúpa ọmọdékùnrin ọmọ ọdún méjì Ivan Omorekogbe àti àbúrò rẹ̀ Omorekogbe Eromosele tí ikọ̀ àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA yìnbọn fún ní ìpínlẹ̀ Delta, ṣùgbọ́n tí ẹbí wọn kò rí ìdájọ́ òdodo gbà. Ìròyìn jábọ̀ wípé àṣìta ìbọn láti ọ̀dọ̀ àjọ NDLEA ni ó ba àwọn ọmọdé méjèèjì tí ó ṣekú pa ẹ̀gbọ́n nígbà tí ọta ìbọn wọ ojú òsì àbúrò. Bí a kò bá gbàgbé wípé nínú ṣọ́ọ̀bù ìyá wọn ni àṣìta ìbọn yìí ti lọ bá àwọn yìí ní ọjọ́ 13 oṣù keje ọdún 2023 níbi ìkọlù àjọ NDLEA sí àwọn oníṣòwò egbòogi olóró ní agbègbè Okpanam, ìpínlẹ̀ Delta. Lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, ìjọba ìpínlẹ̀ Delta àti àwọn aláṣẹ àjọ NDLEA ṣe àfihàn èròǹgbà wọn àti gbé ọmọ yìí lọ ilẹ̀ òkèèrè USA fún ìtọ́jú, ṣùgbọ́n ìròyìn jábọ̀ wípé lẹ́yìn oṣù 21 tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé, wọn kò gbé Eromosele lọ ilẹ̀ òkèèrè tàbí san owó gbà-má-bínú fún òbí lórí ẹ̀gbọ́n rẹ̀ Ivan tí wọ́n ṣekú pa. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí aṣojú ìgbìmọ̀, Sínátọ̀ Nedan Imansuen ṣe àpèjúwe ogún mílíọ̀nù náírà tí àjọ NDLEA fẹ́ san fún ẹbí ní èyí tí kò ṣe ìtẹ́wọ́gbà. Imansuen tó ń ṣaṣojú Gúúsù Edo àti ọmọ ẹgbẹ́ òṣèlú Labour tí ó sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn láti NUJ ní ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ kò ní tẹ́wọ́ gba owó tí ó bá dín ní 100 mílíọ̀nù náírà. Wọ́n ní ìdí tí àwọn kò ṣe tíì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ni wípé owó tí àjọ NDLEA fẹ́ san fún ìdílé yìí jẹ́ 20 mílíọ̀nù náírà, àwọn kò sì lè gbà. Ìdí nìyí tí àwọn ṣe ń wo bí àwọn yóò ṣe rí owó yìí gbà tààrà láti inú àpò ìṣúná NDLEA. Wọ́n ní àjọ NDLEA gbà wípé lótìítọ́ ni àwọn ṣe àṣìṣe, ìbọn wọn sì ni ìbọn tí wọ́n yìn, ṣùgbọ́n owó tí wọ́n fẹ́ san fún ọmọ tí wọ́n ṣekú pa àti èyí tí wọ́n fi ìbọn fẹ́ fọ́ lójú kò tó nǹkan sí ìjàmbá tí wọ́n ṣe fún ẹbí yìí, nítorí Ọlọ́run nìkan ni ó mọ ohun tí ọmọ yìí bá dà lọ́jọ́ iwájú, bóyá gómìnà ni tàbí ààrẹ orílẹ̀-èdè. Wọ́n gé ẹ̀mí rẹ̀ kúrú, àbúrò rẹ̀ náà ti fẹ́ẹ̀ di afọ́jú, ohun tí wọ́n wá ní lọ́kàn àti san ní 20 mílíọ̀nù náírà. Èyí kò lè ṣeé ṣe, àjọ NDLEA gbọ́dọ̀ san owó tó ṣe bójú rí. Níbi ìgbàlejò ọ̀gá àgbà fún àjọ NDLEA Brigadier General Buba Marwa àti ikọ̀ rẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori lẹ́yìn tí wọ́n lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ẹbí Omorekogbe ní ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 2023 tí ní wọ́n ṣe àfihàn wípé àwọn ti parí gbogbo ìgbésẹ̀ àti gbé ọmọ yìí fò lọ òkè òkun fún ìtọ́jú. Oborevwori ní òun ti darí akọ̀wé ìjọba SSG kí ó fún ẹbí ní lẹ́tà láti gba ìwé ìrìnnà fún ìtọ́jú ọmọ wọn ní ilẹ̀ òkèèrè. Gómìnà fi kún un wípé ìṣẹ̀lẹ̀ yìí kò ní dí wọn lọ́wọ́ láti má tẹ̀síwájú nínú ìgbógun ti ìwà egbòogi olóró, ṣùgbọ́n títí di àsìkò ìkóròyìn yìí jọ kò sí ohun tí ó jọ ìrìnàjò lọ ilẹ̀ òkèèrè fún ìtọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lẹ́yìn ìkọlù àti ìṣekúpa gbogbo ìgbà tí ó wáyé ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Plateau bẹ̀rẹ̀ láti ọjọ́ 28 oṣù kẹta ọdún 2025, ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti darí àkànṣe ikọ̀ ọlọ́pàá Police Tactical lọ sí àwọn agbègbè tí ìkọlù ti ń wáyé láti pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá, kí wọ́n fi àwọn amòòkùnṣìkà jófin kí àlàáfíà sì jọba. IGP ké sí igbákejì ọ̀gá ọlọ́pàá DIG Kwazi Yakubu kí ó darí ikọ̀ tí ó dáńtọ́ pẹ̀lú ọkọ̀ hẹlikọ́pítà pẹ̀lú ikọ̀ Special Intervention Squad SIS. Ẹgbẹ́tókun tẹnumọ́ wípé
àwọn yóò pèsè ohun èlò sí gbogbo orígun láti fi ṣẹ́gun ìkọlù gbogboògbà ní ìjọba ìbílẹ̀ Bokkos àti ìlú tí ó yí i ká níbi tí wọ́n ti ṣòfò ẹ̀mí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.